tótó ayé ká mọ́ra o. ẹ̀rù ayé bá mi o tẹ̀ráyé kẹsà o ayé yìí máa lé mo ráyè mo sáfàyè. ìkúnlẹ̀ abiyamọ o gbẹgẹdẹ gbiná sọmọ níjú ìyá ò gbọ́ nílé Bọ́lá ti tó lùgbàdì ó bọ́ sọ́wọ́ ayé ní politẹ́kíníìkì. Ọbańlá Akéwì sóòtúndé àfínjú Akéwì tó ń sojú mẹ̀kúnnù lọ́dọ̀ ìjọba. gbogbo abiyamọ tó ń gbọ́ mi ẹ ò ní fojú sunkún ọmọ. bẹ́ẹ̀ ṣe ń sàmì àdúrà ẹ méjì bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ wá tẹ́tí gbọ́. ọmọ tẹ́ ò kọ́ ó lè gbélé tẹ́ ẹ kọ́tà nígbẹ̀yìn ọ̀la. gbélé tánìkàn kọ́ ó tún lè gbé ni jù sínú àdánwò. Bọ́lá ti tó ni bàbá rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ papòdà láti kékeré. ìyá nìkan ló ń kó bọ́jú ló ń kó bá mú tó ń ràn lọ ilé ẹ̀kọ́ kó lè jẹ́ èèyàn. Federal Polytechnic Ìlaró ní ìpínlẹ̀ Ògùn ní Bọ́lá ti tó lọ. níbẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó bá bọ́ sọ́wọ́ ayé po. gbogbo yín lẹ gbẹ́tò kan wàyàmì tí mo sọ lọ́jọ́sí lórí rédíò kan tó gbajúgbajà ní South West nípa Bọ́lá ti tó ṣe bẹ́ẹ̀ tó rùn kárí ayé tí mo fi léde pé ẹni tó bá rí solution sí kó pè mí lẹ́yìn ètò. aṣẹ́wó olóṣó àrísítò kúùkọ̀ọ̀kù lẹgbẹ́ tí Bọ́lá ti tó darapọ̀ mọ́ ní Polytechnic Ìlaró. ìwé ni wọ́n ní ká lọ kọ́ nílé ẹ̀kọ́ owó òjijì ni wọ́n ń wá kiri. akáṣe ìyájọmọ tí ò gbọ́ràn. àánú abiyamọ ló ṣe mí ǹbá ní ohun ojú wa náà lójú rí àfàgò kẹ́yìn àparò. ọ̀dọ́mọdé olówó àfiní ṣètùtù ọ̀là ní Bọ́lá ti tó kó sí páńpẹ́ nílé ìtura nítorí 50,000 naira péré ló bá pa hàn rẹ̀ légbò. ayé ń bẹ èèyàn sì wá o oògùn ń bẹ abẹ́nú gọ̀ǹgọ̀. àfọ̀ṣẹ ló ṣe bẹ́ẹ̀ ló lò fún Bọ́lá ti tó ló bá jìn sí kòtò ayé lọ́rùn sí gbogbo ará àdúgbò. adúpẹ́ o ibi denideni wà náà ní túnitúni sì wà nílé ayé ń bí. bẹ́nìkan bá di yọ̀ lọ́jà ẹnìkan náà ni ó sì délé máa tú. bàbá wa Dr. Lucky Adéọlá ẹ ṣé o. ọmọgbọ́láhàn ìlú Èkó ní àfikàlẹ̀ sí olórí olúwo Ògbóni àgbáyé. wọ́n pè mí lẹ́yìn ètò a sì gbé Bọ́lá ti tó débẹ̀ ń ló bá rí ìwòsàn. Àlàní Ọbańlá Akéwì mo ní níwọ̀n ìgbà téèyàn bá ń rojọ́ òṣìkà ó tó ká rojọ́ olóore. Dr. Lucky Adéọlá Ajírọ̀tútù olórí olúwo Ògbóni àgbáyé aláṣẹ ilé ìwòsàn Ajírọ̀tútù Olúwabámiṣẹ́ Tradomedical Orthopedic and Maternity Clinic tí wọ́n wà ní 37 Sárì Ìgànmú Àpápá Lagos. níbẹ̀ ńlá gbé Bọ́lá ti tó lọ láàrin kádìjú kálajú ló bá rí ìwòsàn gbà. ẹ ò gbọ́ bí ogun ń bẹ nílé ayé o. ìgbà tí mo dé Ajírọ̀tútù ni mo mọ̀ pé nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ sọ́mọ adarí oorun. bẹ́ẹ̀ bá rẹ̀ ń tí ò lè dúpẹ́ ẹni kọ́ lọ sọ́sibítù lọ fojú lóúnjẹ. ọ̀pọ̀ èèyàn ló kán lẹ́sẹ̀ ló kán lágbá tí wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń to eegun wọn. tílé ìwòsàn báyìí bá pẹ́ méjì lórílẹ̀ ayé tí wọ́n ń ṣèwòsàn nílànà tòyìnbó àti tìbílẹ̀ àwọn baba ńlá wa ogun máa ṣẹ́pẹ́rẹ́ lẹ́kúnnú òní dààmú jìnnà. gbogbo ẹni táyé ń ṣe ló ń lọ síbẹ̀ lọ́ọ́ gbà wòsàn. àmúgbó ọkọ àmúgbó aya ẹni tí ò rí bí promise and fail ẹni tó ní àìsàn àti àwọn àrùn kan lára. tinú omi ni tinú ẹ̀jẹ̀ ni tinú iṣan ni àbí tinú egungun gbogbo ẹ̀ ló ń rí wòsàn. 090 4492 2201 ní nọ́mbà tẹ́ ò mọ̀ pé Dr. Adéọlá Lucky sí o kẹ́ ẹ lè ṣẹ̀rí ọ̀rọ̀ mi wò. Àlàní ààrẹ agbáṣàga amúlùdùn atọpinpin lèmi ń jẹ́. Ọbańlá Akéwì tó ń sojú mẹ̀kúnnù lọ́dọ̀ ìjọba. Jagunlabi gbáǹkó pì akékaka lójú ọlọ́rọ̀ ló ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. bọ́lọ́rọ̀ bá gbọ́ ṣé wọ́n fẹ́ mọ́ Ọlọ́run ọba ní ọba òkè má kọrin àbẹ́ òmò.